yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò láti fi mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ ọdún bí àjùrè bí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó mú wa rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Ọdún ó wọlé dé o. Ẹ jẹ́ ká ṣe alihamudulilayi rọ́bì alami. Ọdún ìtúnu àwẹ̀ ni mo ń pèrè rẹ̀. Ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè erùpẹ̀. Èyí kò ní jẹ́ àṣemọ̀ fún gbogbo wa láṣọba mi aláwùrábí. Ẹ káàbọ̀ sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn yẹn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tàná òní jọ tèní òní jọ tàná nítorí àtútù kó wọn débìbà fún yín ní òwúrọ̀ òní. Ẹ ti mọ bí a ti máa ń ṣe, ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ènìyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà, láì dènà pẹnu, láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ. Ẹ jẹ́ ká lọ lóní sàn-án sínú ìròyìn yẹn ní àárọ̀ òní. Kókó àkọ́kọ́ òun ni wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí ó darí dé láti orílẹ̀-èdè United Kingdom, ó máa sọ ọ̀rọ̀ kan ìpè orílẹ̀-èdè Nàìjíríà òpin ti dé bá nǹkan kan fún wa. Kí ni nǹkan náà? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà tí ń fi èníkúfọ̀ ládìde, alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ó ti sọ̀rọ̀ kan o. Ọ̀rọ̀ wo ni ó sọ? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà adúpẹ́ o, wọ́n ní àwọn ilé epo lọ́lọ́kọ̀ òjọ̀kan ni wọ́n ti mú àdínkù bá owó epo ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Níbo lélẹ́yìí tuntun ṣẹlẹ̀? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ènìyàn jankan-jankan ni wọ́n mà ti ń kí àwọn mùsùlùmí òdodo nípa ti àwẹ̀ tó parí yìí àti ìtúnu àwẹ̀, ọdún ìtúnu àwẹ̀ tá à ń ṣe yìí. Wọ́n tún sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọlọ́pàá o. Ẹ láǹfààní láti gbọ́ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Àwọn ọmọ ológun wọ́n tún ṣiṣẹ́ takuntakun o. Wọ́n ní ọwọ́ bá àwọn afurasí tí wọ́n jẹ́ agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ìpínlẹ̀ wo ni wọ́n ti rí ọwọ́ tó wọn? Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Èpè yìí ti pọ̀ jù, ẹ dáríjì mí, kì í ṣe ohun tí mo sọ lẹ̀ ń gbé kiri. Ta ló sọ eléyìí? Gbajúgbajà òṣèré ni. Ẹ láǹfààní láti mọ ohun tó bí ọ̀rọ̀ náà ní àsìkò yìí. Ẹ jẹ́ ń kúrò níbẹ̀, ẹ jẹ́ ń tẹ̀ sí ọwọ́ iwájú. Wọ́n ní wọ́n tún fẹ́ da àwọn ilé kan wó lulẹ̀ nítorí àkànṣe iṣẹ́ kan làwọn ará ìlú yìí bá ṣe bẹ́ẹ̀ faraya o. Wọ́n bá ń fi èròǹgbà wọn hàn wípé a ò fẹ́ o, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Ẹ láǹfààní láti gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe ṣẹlẹ̀ ní àárọ̀ òní. Aláàfin Ọ̀yọ́ Ọọ̀ni ti Ilé-Ifẹ̀, wọ́n ní wọ́n ti fẹ́ wà ní ìṣọ̀kan báyìí nípasẹ̀ ètò kan èyí tí wọ́n fẹ́ ṣe àgbékalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn apá ibìkan. Ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Wọ́n ní ẹnìkan tó jẹ́ ọ̀dọ́mọdé níbi tó ti lọ kí ọ̀rọ̀ rẹ̀ ni ó ti pàdé ikú òjijì o ní ìpínlẹ̀ Èkó ní eléyìí ti ṣẹlẹ̀. Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀n ní àárọ̀ òní. Ẹ jẹ́ á lọ sókè lọ́hùn, tá a bá lọ tá a bá dé àwa máa yànnàná ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀.
iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV Èdùà Òkè ló dirí ẹwà fákùkọ o bí ọ̀kẹ́ bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +2347038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún láì jẹ́nà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mú àwọn ènìyàn wá lẹ́kùnrẹ́rẹ́ fún yín ní àárọ̀ òní ẹ má gbàgbé o ẹ láǹfààní láti darapọ̀ mọ́ alójòpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ láǹjẹ́ lórí YouTube ayédèṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ó yá o ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí ní mú wá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sórílẹ̀-èdè United Kingdom tí ó darí dé sí ìpínlẹ̀ Èkó ní àná òde yìí ẹ wá gbọ́ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó òpin ti dé bá àwọn nǹkan kan fún wa lórílẹ̀-èdè Nàìjíríà àtúnyírí àwọn nǹkan kan mọ́. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá sọ ọ́ di mímọ̀ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ní òkè ọ̀hún àti àwọn ènìyàn jàǹkànjàǹkàn wípé ẹ wò ó àti dìbò yan ẹni tí yóò mú ìrètí ọ̀tun wá fún wa ní orílẹ̀-èdè Nàìjíríà ìrètí ọ̀tun náà òun ni a sì rí wípé ó délé ó dóko ó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ di mímọ̀ sí iwájú wípé òun lè sọ ọ́ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ wò ó àti kúrò nínú òkùnkùn ìmọ́lẹ̀ ti wà fún wa nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ìrètí àwọn ènìyàn kan tó ti já sí asán kò tún já sí asán mọ́ lásìkò yìí o gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ dímọ̀ pé lónìí àti ń rí ọjọ́ iwájú tó dára fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ dímọ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ ń gbé tẹ̀ ń ṣiṣẹ́ ní ilẹ̀ òkèrè pàápàá jùlọ ní ìlú United Kingdom mo kan sára sí yín o mo gbóṣùbà káre fún yín wípé ẹ ta epo sí aṣọ àlà orílẹ̀-èdè Nàìjíríà ẹ ń ṣiṣẹ́ takuntakun nípa ti ètò ọrọ̀ ajé ẹ tún ń ṣe àfikún fún wọn nípa ti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè United Kingdom àti ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìmọ̀ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó sì fi ọkàn balẹ̀ wípé ẹ wò ó dá òun lójú wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yóò gba àyípadà ọ̀tun ààrẹ Bọ́lá Ahmed Tinubu mẹ́nuba àwọn nǹkan mìíràn tó dàbí ìṣòro èyí tá à ń kojú ní ilẹ̀ adúláwọ̀ tó sì sọ dímọ̀ pé gbogbo rẹ̀ pátápátá ni yóò ní ojútùú láìpẹ́ láì ìjìnà gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ti wá ṣe ìlérí wípé òun yóò máa jẹ́ adarí tí yóò máa jẹ́ adarí tó ń ṣe ìwúrí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn kan èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ nígbà tó sì wà ní ìlú London ṣùgbọ́n lásìkò yìí wọ́n ló ti dé o sí ìpínlẹ̀ Èkó ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ ká lọ síbi tí iná mọ̀nàmọ́ná ti ń ṣe mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè Nàìjíríà ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná àti agbára Adélabú òun ni ó ti sọ dímọ̀ pé àwọn àsìkò yẹn ó máa tó dópin láìpẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe gba ẹnu ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ ọ̀rọ̀ yìí wípé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bí afẹ́fẹ́ gáàsì tí wọ́n fi ń pèsè iná mọ̀nàmọ́ná àti agbára lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ń wá ojútùú sí Adébáyọ̀ Adélabú òun ló máa sọ eléyìí di mímọ̀ nípa ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń gbé gẹ́gẹ́ bó ṣe fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí àwọn mùsùlùmí òdodo nípa ti ọdún ìtúnu àwẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti ń gbìyànjú láti rí pé ìgbésẹ̀ rẹ̀ ó so èso rere alákòóso náà wá sọ di mímọ̀ pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ láì jìnà ẹ tó máa ṣe
ẹ̀rí àwọn iná tí ń dúró déédéé ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ wípé àwọn àtúnṣe tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti gbìnàyà yìí wọ́n ti ń ṣe ó ti ń kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n láti rí i pé kò sóhun tó jọ wípé iná mọ̀nàmọ́ná ń ṣe mọ̀nàmọ́ná mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé kódà tí owó epo bá sún sókè iná mọ̀nàmọ́ná á sì wà níbi tí ó wà ó nípa ti bí yóò ṣe máa wà ní déédéé. Ẹ wò ó inú ìwé ìròyìn Daily Post lẹ́ ó ti rí ọ̀rọ̀ tí alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Adélabú èyí tí ó sọ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ní apá abẹ yẹn. Ó yá o ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé owó epo ní àwọn ilé epo kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mà ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń já wálẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àbẹ̀wò sí àwọn ilé epo kọ̀ọ̀kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló jẹ́ kí wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ilé epo kan lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti mú owó epo pẹtró wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ wọ́n ti mú wálẹ̀. Wọ́n mẹ́nuba àwọn ilé epo wọ̀nyí lọ́lọ́kọ̀ òjọ̀kan. Wọ́n ní ìlú Àbújá wọ́n ti ṣe àtúnṣe sí ọ̀rọ̀ owó epo jálá kan. Wọ́n ní báyìí wọ́n ti ń tà ní 1,280 naira per litre sí 1,300 naira per litre tí wọ́n ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Wọ́n ní eléyìí ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé owó epo ló ti ń já wálẹ̀ o ní àwọn ilé epo kọ̀ọ̀kan ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Bákan náà wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ epo lórílẹ̀‐èdè Nàìjíríà NNPCL àti akẹgbẹ́ wọn MRS ni wọ́n ti sọ di mọ̀ pé a máa fún àwọn èèyàn ní epo ní owó tí ò ní ṣe wọn légun ẹ̀yìn kí àwọn náà lè máa tà á lówó pọ́kú fún àwọn oníbàárà wọn. Bí ẹ kò bá gbàgbé wípé owó epo ló ṣe bẹ́ẹ̀ ló sún sókè ní àwọn ọ̀sẹ̀ kan sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ yóò fi ojú léde lónìí wọ́n ti sọ di mọ̀ pé ní àwọn apá ibìkan owó epo pẹtró jálá kan ó ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń wá sílẹ̀ ní àwọn apá bíyè. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ò ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ ká lọ síbi tí ẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Tajudeen Abbas àti àwọn gómìnà tó fi mọ́ àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú APC àti alága wọn àti àwọn ọba aládé ni wọ́n ti gbé sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé bí wọ́n ṣe ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún ìtúnú àwẹ̀ yìí ẹ jẹ́ ká rí wípé ìṣọ̀kan àlàáfíà àti àdúrà fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ wá lógún o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi òpin sí àwẹ̀ Ramadan ti ọdún yìí. Sultan ti ìlú Sokoto àwọn ni wọ́n kéde rẹ̀ ní ọjọ́rú ọ̀sẹ̀ tí a wà yìí nígbà ọjọ́ Friday tí ń ṣe ọjọ́ òní gangan ní ìtúnú àwẹ̀ o ní oṣù tuntun tún bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi òpin sí oṣù ti àwẹ̀ Ramadan. Wọ́n fi ọ̀rọ̀ ìkíni kú oríire wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí wípé wọ́n ṣe àṣeyọrí o. Tajudeen Abbas òun náà ó dúpẹ́ púpọ̀ fún Ọlọ́run wípé ó fún àwọn láǹfààní láti parí àwẹ̀ ọdún yìí láyà àti àlàáfíà tó sì sọ dímọ̀ fún àwọn ará ìlú ẹ gbàdúrà fún ọjọ́ iwájú tó dára fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ilé ìdímọ̀ nínú àtẹ̀jáde tó wá láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe olùrànlọ́wọ́ rẹ̀ nípa ti ìgbóhùn sí afẹ́fẹ́. Bákan náà ló tún kí àwọn ti Kristẹni o wípé ẹ̀yin náà a kí yín fún ọdún tiyín náà ìyẹn ti lẹ́ǹtì àwẹ̀ lẹ́ǹtì wípé gbogbo rẹ̀ ó ti jọra wọn. Ó sọ dímọ̀ nígbà tó rọ àwọn mùsùlùmí wípé ẹ gbìyànjú gbogbo àwọn ìwà tẹ rí kọ́ lásìkò àwẹ̀ Ramadan ẹ jẹ́ kó máa bá yín gbé lọ títí o kẹsì máa tẹ̀síwájú láti máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn èèyàn tí wọ́n fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí àwọn mùsùlùmí láti rí gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn òun náà kí àwọn ènìyàn tó sì rọ̀ wọ́n wípé ẹ wò ó gbogbo ẹ̀kọ́ tá a rí dìmú lásìkò àwẹ̀ Ramadan ẹ jẹ́ ká ṣe kíni ẹ jẹ́ ká dìímú dáadáa. Nínú àtẹ̀jáde tó wá láti ìlú Abẹ́òkúta ẹni yìí tí ń ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abíọ́dún fi ránṣẹ́ sí gbogbo àwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ náà la rí gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àwọn náà sọ tí wọ́n béèrè fún ìtọ́nisọ́nà. Bákan náà gómìnà Peter Mbah ti Enugu òun náà kí àwọn èèyàn. Gómìnà Aboveri òun náà kí àwọn ènìyàn lọ́kọ̀lọ́kọ̀ òjọ̀kan. Gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed òun náà kí àwọn èèyàn tó fi mọ́ alákòóso fún olúùlú ilẹ̀ wa Nyesom Wike àwọn náà kí gbogbo àwọn mùsùlùmí o gbogbo wọn pátápátá mélòó la fẹ́ kà
kà nínú Eyín Adípèlé àwọn ènìyàn tí wọ́n kí àwọn mùsùlùmí fún ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ yìí ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch lẹ́ò ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá o ẹ jẹ́ ká lọ síbi tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe bẹbẹ tó kọjá bẹ́ẹ̀ wọ́n mà ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọwọ́ bà wọ́n o àwọn ènìyàn tí wọ́n dàbí agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní ìjọba ìbílẹ̀ Igui ní ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ kan èyí tí wọ́n fi sí ojú òpó abẹ́yẹfò Twitter X láti ọ̀dọ̀ Zagazola Makama níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé o lórí ọ̀rọ̀ ètò ààbò yìí àmàsùn àmàwò à ń gbìyànjú láti rí pé gbogbo rẹ̀ ó lójútùú ní kíákíá. Wọ́n ní eléyìí ló gbé àwọn dé ìlú kan tí wọ́n pè ní Àwùgì gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé pẹ̀lú ìbáṣepọ̀ àwọn ọdẹ inú igbó ni àwọn fi ṣe àṣeyọrí o àwọn rí ọwọ́ tó àwọn afurasí 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tí iṣẹ́ ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn náà wọ́n lọ́wọ́ sí ìwà ọ̀daràn wọ́n sì ń ṣe agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní agbègbè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ láti iléeṣẹ́ ọmọ ológun wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́yọ̀ kọ̀ọ̀kan ni wọ́n rí ọwọ́ tó wọn nígbà tí àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣiṣẹ́ takuntakun. Ẹ má gbàgbé pé ọ̀rọ̀ ètò ààbò ló ti fẹ́ di nǹkan míì lórílẹ̀-èdè Nàìjíríà lára ìgbìyànjú láti dẹ́kun gbogbo ẹ̀ ni wọ́n tuntun ṣe àṣeyọrí láti ọ̀dọ̀ àwọn ọmọ ológun. Ẹ wò ó inú ìwé ìròyìn Daily Post lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ a lọ sókè lọ́hùn-ún tí n bá dé ìròyìn wà nílẹ̀ ó kàn Aláàfin ó dẹ̀ kan àwọn èèyàn kan nílẹ̀ Yorùbá ẹlẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní ẹ̀kú ìkàlẹ̀. Èmi ni Aláyélúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV Bàbá Gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ní BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún etí tó bá gbọ́ lọ ó di dandan kó gbọ́ àbọ̀ ẹ jẹ́ ká máa tẹ̀sọ́ wájú nípa ti àwọn ìròyìn yẹn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Èpè yìí pọ̀ ẹ dákun ẹ bá mi dáwọ́ ẹ̀ dúró gbajúgbajà òṣèré rẹ̀ Àrẹ̀mú Afọláyan ló ti tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì sọ di mímọ̀ pé ẹ wò ó níbi tí nǹkan dé dúró yìí èmi ò lọ́wọ́ sí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú mọ́ o lẹ́yìn tí ọ̀pọ̀ àwọn ènìyàn rọ̀jò ìpèlè lórí ọ̀rọ̀ kan èyí tó sọ nínú fọ́nrán kan tó di ìlú mọ̀ọ́ká wípé ó ń ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Wọ́n ní nínú fọ́nrán yìí ẹni tí ó wá padà ṣe lójú òpó Instagram rẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ fún àforíjì lọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé ọ̀rọ̀ tóun sọ ṣáájú ó mà ti bí nǹkan sílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ dímọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń bu ẹnu àtẹ́lù òun wípé òun ti gbawó òun sì ti ń ṣe tàwọn olóṣèlú. Afọláyan ẹni tó wá jáde wá sọ̀rọ̀ wípé ẹ jẹ́ kí n wá sọ bó ṣe rí gangan èmi máa ń sọ̀rọ̀ kan ni ó lè ràn yín lọ́wọ́ ìpẹni tó bá sọ wípé nǹkan ò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ohun tó wà nínú ìwé òun ló ń kà fún yín o òun lòun ń gbìyànjú láti ṣàlàyé tó di wípé àwọn èèyàn ń gba ọ̀rọ̀ wọn bí ẹni gbàgbọ́ ọtí kóhun tó ṣẹ́jú pé oríṣiríṣi ọ̀rọ̀ ìpè lóríṣiríṣi ni wọ́n ti ń fi ránṣẹ́ sí òun lọ́tùn-ún lósì
Ogunwusi gẹ́gẹ́ bó ṣe wá jáde ó ní ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ dáríjì mí, forgive me, please forgive me, I am sorry gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ nínú fọ́nrán yẹn tó ti di ìlú mọ̀ọ́ká lásìkò yìí wípé ẹjọ́ ẹ gbìyànjú láti dáríjì mí pé kì í ṣe pé mi náà mọ̀ ni o lè sọ wípé ìyá ọ̀rẹ́ mi tímọ́tímọ́ wọ́n jí gbé o wọ́n dẹ̀ sanwó ìtúsílẹ̀ kí ló wá yẹ kí n máa ṣe lásìkò yìí kì í ṣe pé mò ń ṣe àtìlẹ́yìn fún wọn èmi náà mọ bí nǹkan ṣe lọ lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá sọ lásìkò yìí pé lọ́wọ́ yìí èmi fúnra lára mi o mo ti jọ̀wọ́ ara mi sílẹ̀ mi ò ṣe àtìlẹ́yìn fún ẹnikẹ́ni mọ́ ẹ má bà tèmi jẹ́ òrìṣà bó lè gbèmí fi mílẹ̀ bí mo ṣe wà èpè yìí ti pọ̀jù gẹ́gẹ́ bí Àrẹ̀mú Afọláyan ṣe ti fi ọ̀rọ̀ náà léde lẹ́yìn tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jáde fún lórí ọ̀rọ̀ kan èyí tí ó sọ ṣáájú ẹ wò ó ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ọ̀ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ ká lọ sí ìpínlẹ̀ Èkó wọ́n ní ogunlọ́gọ̀ àwọn lárìnlọ́ọ̀dù àti àwọn olùgbé ní agbègbè Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti jáde ṣe ìwọ́de alágbára o láti fi ẹ̀hónú wọn hàn wípé àwọn gbọ́ o wípé àjọ Làmátà àti àwọn àjọ kan ni wọ́n fẹ́ dabarú àwọn ilé àwọn ènìyàn kan nítorí wọ́n fẹ́ ṣe àkànṣe iṣẹ́ ojú ọ̀nà rélíwé gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mímọ̀ pé eléyìí ní kò dùn mọ́ àwọn ará ìlú yìí nínú o ni wọ́n fi wá jáde pẹ̀lú pátákó lóríṣiríṣi tí wọ́n fi ń fi èròǹgbà wọn hàn sí gómìnà Babájídé Sanwó-Olú wípé ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí ẹ̀bẹ̀ là ń bẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àwọn olùgbé yìí ni wọ́n sọ eléyìí tí wọn kò fẹ́ jẹ́ kí wọ́n wó ilé àwọn lọ́nà tí kò tọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ẹnìkan tó sọ̀rọ̀ lórúkọ àwọn ọmọ onílùú Oyinbong Effiong ló sọ̀rọ̀ ó ní ẹ wò ó bí agbègbè bí ilé ẹ́stéètì mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ilé tó ń lọ bí ọdún ó lé mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n máa ti fi àmì sí lára wípé wọ́n fẹ́ wó lulẹ̀ eléyìí kò sì dùn mọ́ àwọn nínú ni àwọn fi jáde síta láti má sùn lé wípé ẹ dákun ẹ dábọ̀ eléyìí ni ó jẹ wá lógún a kò ní níbòmíì tá a máa lọ tá a bá ní pé ká lajúlẹ̀ kẹ́ wá wó gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ṣáájú ní ilé ẹjọ́ ti bá wọn dá sí ọ̀rọ̀ náà wípé wọn gbọ́dọ̀ wólé yìí ṣùgbọ́n àwọn aráabí yìí wọn kò gbọ́ sí ìdájọ́ ilé ẹjọ́ o ló tún jẹ́ kí àwọn jáde lásìkò yìí nígbà tí àwọn rí wọn àwọn ará ìlú yìí ní agbègbè Ọ̀jọ́ wọn tún jáde síta gbangba wálíà o wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ má wọlé wá o ní agbègbè Ọ̀jọ́ ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́ọ̀ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ó yá o ẹ jẹ́ ń lọ sí ọ̀dọ̀ àwọn ọba aládé nílẹ̀ Kóòtù Òjíire Aláàfin Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ wọn ní ìpàdé kan tún fẹ́ mú wọn papọ̀ lásìkò yóò pẹ̀lú èròǹgbà pé ìṣọ̀kan ó ti wà láàrin àwọn méjèèjì wọn ní Ọ̀ọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì àti Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Abdulhakeem Ọ̀wọ́adé àwọn àti àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n ti sọ di mọ̀ pé wọn yóò máa parapọ̀ láti ṣe àgbékalẹ̀ ìpàdé kan ayẹyẹ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà tó so orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Brazil papọ̀ tí wọ́n pè ní World Òrìṣà Congress wọ́n ní ọ̀pọ̀ àwọn ènìyàn ní ilẹ̀ adúláwọ̀ àti lókè òkun ni wọn yóò máa péjú pésẹ̀ síbi ayẹyẹ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mọ̀ pé ayẹyẹ yìí kìkàn ṣe ayẹyẹ lásán ó ní ṣe pẹ̀lú mímú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọmọ ilẹ̀ Yorùbá àti àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ mímú wọn papọ̀ nípa ti orísun wọn kí wọ́n sì jọ yànnàná àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣà láti lè jẹ́ kí ohun gbogbo kó máa lọ déédéé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wọ́n ní irúfẹ́ ìgbésẹ̀ yìí òun ló wáyé lẹ́yìn ìpàdé àtìlẹ́kùn mọ́ríṣe èyí tí àwọn ẹgbẹ́ àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ àṣà Bíọ́dún Ajíbóyè àti aṣojú láti orílẹ̀-èdè Brazil sí orílẹ̀-èdè Nàìjíríà Carlo Ngarete èyí tí wọ́n jọ sọ níbi tí wọ́n ti ṣe ìpàdé náà ní ìlú Àbújá gbogbo ohun tí wọ́n jíròrò lé lórí òun ni bí gbogbo ayẹyẹ yìí yóò ṣe lọ ní ìrọwọ́rẹsẹ̀ tí àwọn yóò sì rí àwọn ènìyàn bíi Ọ̀nìrìṣà àti Aláàfin Ọ̀yọ́ níbi ìpàdé náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ sí iwájú wípé ayẹyẹ yìí kì máa ń ṣe ayẹyẹ lásán oríṣiríṣi àwọn èèyàn àwọn lọ́gbọ́n àwọn onímọ̀ àwọn ènìyàn kànrìnkànrìn ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ péjúpésẹ̀ síbi ayẹyẹ yìí níbi tá a ti máa rí ọba Ẹnìtàn Ògúnwùsì
Ògúnwùsì Adéyẹyè Onírìṣà àti Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa jẹ́ alága ọjọ́ náà. Ẹ wò ó, wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn o, ìpàdé kan ti délẹ̀ o, èyí tí yóò mú Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ papọ̀. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard lọ́wọ́ ti rí kà lẹ́kùnrẹ́rẹ́. Ó dá ẹjẹ́ ń kúrò níbẹ̀, àní sílé ọ̀rẹ́ lọ́wọ́. Wọ́n ní ọ̀dọ́mọdé ọkùnrin kan Chike ni wọ́n ti sọ dímọ̀ pé ó máa rìnrìn àjò láti ìlú Delta lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Níbẹ̀ ló bá pàdé ikú òjijì tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn sì yìnbọn fún ní agbègbè Ìkọ̀tún gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé kódà wọ́n tún gba owó lọ́wọ́ rẹ̀ kí wọ́n tó ṣe kíni kí wọ́n tó gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Ẹnìkan ṣojú mi kòró tó sọ orúkọ ara rẹ̀ ní Abíọ́dún sọ di mímọ̀ fún àwọn oníròyìn lọ́jọ́bọ̀ Thursday àná wípé ẹnì yìí ni wọ́n ṣekú pa nígbà tí wọ́n yìnbọn fún kó tó di wípé àwọn aráabí yìí fi ẹsẹ̀ fẹ́. Wọ́n ní níṣe ni ó ń padà bọ̀ láti ilé ibùdó kan ti ṣọ́ọ̀bù kan tí wọ́n pè ní POS ṣọ́ọ̀bù. Níbẹ̀ ló ti lọ gba owó pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kó tó di pé àwọn aráabí yìí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n súnmọ́ tí wọ́n sì bá sọ̀rọ̀ tí wọ́n sì ṣe kíyẹn fún lójijì. Wọ́n ní ojú ẹsẹ̀ ni àwọn aráabí yìí ti lọ o, tí ẹni yìí sì wà nínú agbára ìjẹ. Ẹni tí ń ṣe Abíọ́dún yìí sọ di mọ̀ pé ẹ wò ó, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ti dá ìbẹ̀rù bójó sí gbogbo agbègbè náà. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, wọ́n ní gbogbo ìgbìyànjú láti kàn sí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí ni kò já sí rere o, ni kò so èso rere, ń pé kò láǹfààní láti rí àwọn àtẹ̀ránṣẹ́ wọn. Ẹ wò ó, gbogbo eléyìí ni wọ́n fi ń sọ di mọ̀ pé ọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ Èkó ló ti wá di nǹkan mìíràn báyìí. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi tá a ti gbé ìròyìn yẹn yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní gbogbo ohun tó ṣókùnkùn ó ti ní ojútùú báyìí lórílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n ṣe àbẹ̀wò lọ sí orílẹ̀-èdè United Kingdom ní gbogbo eléyìí fi jáde lẹ́nu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sábẹ́ comment section. Ṣé gbàgbọ́ nínú ọ̀rọ̀ èyí tí alákòóso fún ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná sọ wípé ó ti níyànjú díẹ̀ ló kù ìyẹn iná mọ̀nàmọ́ná á tó dúró déédéé ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà wọ́n ní ọ̀rọ̀ epo ó ti ń wálẹ̀ o, kí lẹ rí sí ẹ̀yin ṣó ti kàn yín ṣó ti dọ́pà ọ̀dọ́ tí yín ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ẹni tí ń ṣe Tajudeen Abbas àti ọ̀pọ̀ àwọn ènìyàn jàǹkànjàǹkàn tó fi mọ́ àwọn gómìnà ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkíni kú oríire ránṣẹ́ sí àwọn mùsùlùmí tí wọ́n ṣe ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀ ní òní. Ẹ̀yin náà lè fi tiyín ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Wọ́n ní àwọn ọmọ ológun àwọn náà gbìyànjú wọ́n rí ọwọ́ tó àwọn afurasí tí wọ́n dàbí agbódegbà fún àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ kan lórílẹ̀-èdè Nàìjíríà. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Èpè yìí pọ̀ ju ẹyin lóhùn tó bá ti jábọ̀ kò tó ṣe kó mọ́. Ẹ wò ó, ọ̀rọ̀ arákùnrin tí a mọ̀ sí Àrẹ̀mọ Afọláyan ló ti di nǹkan míì báyìí o, ló fi wá di wípé wọ́n ń sọ lẹ́nu tóun náà fi wá jáde láti wá tọrọ àforíjì ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi ohun tí mo mí nìkan nìyẹn gẹ́gẹ́ bí àṣà àwọn eléyìnbó. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Bákan náà àwọn tí wọ́n fẹ́ dá ilé wọn wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà Babájídé Sanwó-Olú pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n yọ̀ǹda àwọn nípa ti ilé tí wọ́n fẹ́ dá wó lulẹ̀ yìí. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Wọ́n ní ìpàdé kan tí ń ṣe bẹ́ẹ̀ ó ti ń súnmọ́lé o, èyí tí yóò mú Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ yóò mú ọ papọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Ọ̀rẹ́ tó lọ kí ọ̀rẹ́ rẹ̀ ní Èkó tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ kò sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Oníyanṣẹ́ ọlọ́kà ṣe gbogbo ẹni tẹ́fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewọ́ ò ní bàjẹ́. Ẹ má gbàgbé pé àwọn ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV náà ní títí dìgbà mìíràn fún àkàntún ètò ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ojú ni mí o, mi kì í ṣàìmọ̀ fún lóko, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà. Tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ o, Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Àwa làwọn máa ṣe nǹkan ìṣe wa o. Ire o, ire kàbìtì.
káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún láì dènà pẹ̀lú láì fi ọ̀pá kọ̀lọ̀kọ̀lọ̀ péjọ ibi tá a dé dúró yìí láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá wa wá sóde ní àárọ̀ òní. Ó yá o, ẹ ti mọ̀ bí a ti máa ń ṣe wípé ilé la ti ń kẹ́ṣọ̀ọ́ ròde nípa ti àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan. Ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lọ̀rọ̀ kan o, aṣọ́lẹ̀wà Maduka Okoye òun ni ó ń sọ̀rọ̀ ìdí tó fi yan orílẹ̀-èdè Nàìjíríà láàyò tí ò fi tẹ̀lé wọn lọ sí orílẹ̀-èdè Germany. Ẹ mọ̀ pé ó láǹfààní láti ṣojú fún orílẹ̀-èdè Germany náà, òun ló ti wá sọ̀rọ̀ di mímọ̀ lásìkò yìí wípé ó mà nídìí tí òun fi ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà tí òun fi kọ orílẹ̀-èdè Germany sílẹ̀. Ó sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan níbi tó ti ṣe àpèjúwe àwọn ìrírí rẹ̀ tí ó ti ní orílẹ̀-èdè Italy gẹ́gẹ́ bí èyí tó ti so èso rere. Ó wá sọ di mímọ̀ wípé sáà kẹta tí òun lò ní orílẹ̀-èdè Italy yìí òun ló yànnàná bí àwọn nǹkan ṣe rí fún òun tí inú òun fi ń dùn táyọ̀ òun fi ń kún wípé òun ò kábàámọ̀ o wípé òun wá ṣojú fún orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ṣe iyebíye sí òun, wọ́n máa ń ṣe àtìlẹ́yìn fún òun nígbà tóun bẹ̀rẹ̀ ìrìn àjò òun nínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Germany. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jáde o, wọ́n ṣe àtìlẹ́yìn fún òun. Eléyìí ló jẹ́ kí òun mọ iyì ohun tí wọ́n nífẹ̀ẹ́ sí òun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ló fi wá sọ di mọ̀ pé ẹ wò ó, ohun tó mú mi yí ọkàn padà rí o nítorí àtìlẹ́yìn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe kékeré. Lótìtọ́ mo dàgbà sí orílẹ̀-èdè Germany, kódà bàbá mi wọ́n ti ń rò wípé orílẹ̀-èdè Germany máa ṣojú fún, ṣùgbọ́n inú mi dùn wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe dáadáa sí mi ni mo ṣe yan orílẹ̀-èdè Nàìjíríà láàyò. Ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ n wá sí ibi tí wọ́n ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ lórí ọ̀rọ̀ Anthony Joshua. Eddie Hearn, ọ̀kan lára àwọn alátìlẹyìn Anthony Joshua, ni ó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó, ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tanná fún yín o ní pé Anthony Joshua àti Tyson Fury wọ́n ti tọwọ́ bọ ìwé ìjà tí ó ṣeéṣe kí ó máa wáyé o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé kò sí ohun tó jọ o, mo nílò láti sọ eléyìí di mímọ̀ fún yín gangan kẹ́ má lọ máa rò wípé ìjà kan fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ wáyé láàrin Anthony Joshua àti Tyson Fury. Eddie Hearn òun ni ó ń sọ eléyìí di mímọ̀ fún àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn wípé àwọn fẹ́ rí ìjà yẹn o, wọ́n ti tọwọ́ bọ ìjà yẹn o wípé yóò wáyé láìpẹ́ láì jìnnà lórílẹ̀-èdè àgbáńlá ayé. Eddie Hearn ẹni tó sọ eléyìí di mímọ̀ láti tàn ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà nípa má lọ máa rò ó, kò sí ohun tó jọ o wípé Anthony Joshua àti Tyson Fury wọ́n fẹ́ ja ìjà kan ní kòpẹ́kòpẹ́ yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ti UEFA Champions League. Ẹni tí ń ṣe akọni tẹ́lẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal Thierry Henry ló ti gbóṣùbà káre fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona látàrí bí wọ́n ṣe àṣeyọrí nígbà tí wọ́n kó bẹ̀rẹ̀ yà fún ikọ̀ agbábọ́ọ̀lù Newcastle pẹ̀lú àmì ayò 7-2 níbi ìdíje UEFA Champions League. Ẹni tí ń ṣe Thierry Henry yìí ló ní lápapọ̀ ti di àmì ayò 8-3. Eléyìí fi hàn wípé ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona wọ́n ti dé o nítorí pé ìṣọwọ́ bí wọ́n ṣe gbá bọ́ọ̀lù yẹn lọ́jọ́ yẹn ó jẹ́ kí òun ní ìfọ̀kànbalẹ̀ pé àwọn náà lè rìnrìn àjò, wọ́n lè jìnnà nínú ìdíje UEFA Champions League gẹ́gẹ́ bó ṣe sọ dímọ̀ pé irú bí wọ́n ṣe dáadáa sí yẹn tí wọ́n bá ti ṣe tán láti sọ wípé àwọn náà fẹ́ gbà nǹkan wọn yóò ṣe bẹ́ẹ̀, wọn yóò gbà á. Ó wá sọ dímọ̀ pé lọ́wọ́ yìí bí wọ́n ṣe fẹ́ lọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid káwọn èèyàn máa rò ó ìpè bí wọ́n ṣe já wọn kúrò ni wọ́n tún ṣe máa já wọn kúrò lásìkò yìí nítorí àwọn tí òun rí yìí wọn ò ṣe tán láti sọ pé àwọn fẹ́ kúrò níbi ìdíje UEFA Champions League. Thierry Henry òun ni ó ń sọ eléyìí di mímọ̀. Ó dá ẹ jẹ́ n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ àwọn ti FA ní orílẹ̀-èdè England gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ó ti di nǹkan báyò, ó ti di ọ̀nà tí kò bá òfin mu tá a bá rí ẹnikẹ́ni tí ó jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù tó wọ pápá ìṣeré láì ní tíkẹ́ẹ̀tì tó jẹ́ ojúlówó ìwà ọ̀daràn ní gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì àti orílẹ̀-èdè Wales gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé òfin yìí ó tún lè mú ọdún 5 dání o gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Wọ́n sọ
sọ eléyìí di mímọ̀ nípa ti ìdíje Carabao Cup èyí tí ó fẹ́ wáyé ní pápá ìṣeré Wembley Stadium gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ fún gbogbo àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn ẹnikẹ́ni tá a bá gbá lọ́rùn ọwọ́ mú wípé ó wọnú pápá ìṣeré tí ò dẹ̀ ní tẹ́kẹ́ẹ̀tì lọ́wọ́ gbọ̀nà ẹ̀bùrú ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn yóò fi imú rẹ̀ kàtà òfin gẹ́gẹ́ bí àjọ FA ṣe ti fi ìròyìn yẹn léde. ẹ wò ẹ̀yin náà ẹ láǹfààní láti kà nínú ìwé ìròyìn eré ìdárayá. ó dá ẹjẹ́ yẹn wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lánàá ìdíje Europa League UEFA Europa League ó ṣe bẹ́ẹ̀ ó wáyé o wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n ti perégedé kódà ti máa rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bíi 3-2 tí wọ́n yóò máa kojú ara wọn nígbà tí ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ bá gbìnàyà báyìí ni wọn yóò ṣe máa gba Braga àti Real Betis àwọn náà yóò máa kojú ara wọn Barcelona àti Aston Villa Porto àti Nottingham Forest Freiburg àti Celta Vigo bí ìrìnàjò yẹn ṣe máa rí nìyẹn gẹ́gẹ́ bí a ti ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ti ìdíje Europa League. oníyan ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹni tẹ́fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín o àjọṣepọ̀ ní bàjẹ́ níbi làórì mọ́ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. ojú ni mi kì í ṣe àìmọ̀fólókò Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà àwa láwọn máa ṣe nǹkan ní ṣe wá o ire kàbìtì. iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ́ọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ filẹ̀ má yí kúrò ń bẹ̀ má gbé kúrò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 6160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 6160 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.